Mo kí gbogbo ẹ̀yin olùgbé mi àìtàlẹ̀ abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé káàbọ̀ sí series tí mo pè ní àìtàlẹ̀ abiyamọ reloaded. Àkòrí tèmi ní ṣó yẹ tàbí kò yẹ ká máa fowó ránṣẹ́ sílé. Ẹ máa bá mi ká lọ. Ẹ ṣé tẹ́tí sí mi. A kú ìgbà yìí o. Èmi náà ni o. Èmi tiyín ní tòótọ́. Àìtàlẹ̀ abiyamọ. Àìtàlẹ̀ o. Abiyamọ. Àìtàlẹ̀ o. Kú ọ̀rọ̀ ọmọ. Mo ní kí n pàkíyèsí yín sí Hong Mani. Mo fẹ́ pàkíyèsí wa sí ìbéèrè. Ǹjẹ́ ó tiẹ̀ yẹ ká máa fowó ránṣẹ́ sílé? Ǹjẹ́ ó yẹ tàbí kò yẹ ká máa fowó ránṣẹ́ sílé, sẹ́bí, sára? Torí ó so sí ni lẹ́nu, ó buyọ̀ sí. Ìsúre kò ṣeé pọ́nlá. Iyọ̀ rèé kò ṣeé tú dà sọ́nù. Ọ̀rọ̀ yìí ó wá di ọ̀rọ̀ ọba rọ́ni níṣẹ́, odò ọba kún. Iṣẹ́ ọba kò ṣeé má jẹ́. Odò ọba sì ní kò ṣeé kán lù. Ó wá di ìkóríta mẹ́ta abìdí yakata. Ìkóríta mẹ́ta tí dààmú àlejò. Ibo ni ká wá yà sí o? Ṣé ká fowó ránṣẹ́ sílé ni? Àbí ká má fowó ránṣẹ́ lé? Àbí àti fowó ránṣẹ́ o, àti ò fowó ránṣẹ́ o. Ká wá wà lórí fence. Ibi tó bá wo ní kálukú, òun ni ó yà sí. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Tó dálẹ̀ máa rẹ o. Ọ̀rọ̀ yìí ó ta kókó o. Ó sọ lọ́gbọ́n kọ́. Ó sọ aṣiwèrè kọ́. Ṣùgbọ́n àtùn ìmí àìtàlẹ̀ abiyamọ àti gbogbo ẹ̀yin olùgbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Àjọ máa tu o. Ayọ̀ ta ṣẹ́rán fáṣẹ́rán. Ayọ̀ ta ṣọ̀ràn fáṣọ̀ràn. Ayọ̀ tó ní kálukú fún wọn. Ẹ máa bá mi ká lọ. Owó ìwúrò. Ọ̀rọ̀ ká fowó ránṣẹ́ lé.
àbí ká má fowó ránṣẹ́ lé. Ọ̀rọ̀ sùnùkùn ni. Bóyá ká gbé bùkátà táró òkè òkun lọ, àbí ká má gbé bùkátà tọ̀ wọ́n lọ. Ó tọ́ kẹ́rù ó sá, ó tọ́ kó lówó ẹ̀ le, torí gbàfúrá jí nílé. Ní gbàfúgbàdà lóko. Mo ṣe bí ará oko tí ò bá jẹ búrẹ́dì. Òun náà ò ní ṣàì fi èrò oko ránṣẹ́ sára ilé. Bẹ́ẹ̀ a jọ wà fúnra wa ni. Wọ́n ní ènìyàn láṣọ ènìyàn, tó túmọ̀ sí pé bí Ọlọ́run bá ń rí ẹ, jẹ́ káwọn ènìyàn náà rí ẹ o. Sùnùkùn ọ̀rọ̀ yìí ó fi òdodo àṣàyàn ọ̀rọ̀ tó ní ọgbọ́n ọlọ́gbọ́n la fi ṣọgbọ́n, àti pé ìrírí làgbà, ìrírí àtọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pàgbà ní wèrè. The bottom line of this dilemma ò ní pé ìlú gángan ni. Nǹkan tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, àti pé tibitire lọ̀rọ̀ yìí. Fún àwọn kan ire ni, fún àwọn kan ibi ni, fún àwọn kan ẹ̀wẹ̀ tibitire ibẹ̀ òun ni wọ́n rí. Ṣùgbọ́n nínú ìrírí àti ọgbọ́n ọlọ́gbọ́n àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀, ti ṣẹlẹ̀, fẹ́ ṣẹlẹ̀, yàtẹ̀lé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, fìdí ẹ̀ múlẹ̀ pé ibi ibẹ̀ ó pọ̀ jure lọ. Tẹ́ ẹ sì mọ̀, lẹ́yìn kan Ọlọ́run kan, lára ilé, lára òkè òkun. Ọ̀rọ̀ yìí fún àwọn kan bí ìgbà tí èèyàn fi igi gún egbò wọn ni, ládùúrú ọgbẹ́ tó dá sí wọn lọ́kàn. Fún àwọn kan ọ̀rọ̀ àkíyèsí yìí bí ìgbà tẹ́ ẹ wú ọ̀rọ̀ tó ti kúrègbè tí wọ́n wú jáde ni. Fún àwọn kan ẹ̀wẹ̀, àkíyèsí yìí yóò mú wọn rántí ìrírí wọn, bóyá tó ti ṣẹlẹ̀ sẹ́bí sára sọ̀rẹ́. Fáwọn kan
Fáwọn míì ẹ̀wẹ̀, yóò kọ́ wọn lọ́gbọ́n, yóò sì tún fi òye ọ̀rọ̀ yìí yé wọn dáadáa. Torí wọ́n ó fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Kẹ́ ẹ tó dáhùn, bóyá ó tọ́ tàbí kò tọ́, àtàrà ilé, àtàrà òkè òkun, ẹ jẹ́ ká jọ wo sàkún ọ̀rọ̀ yìí from all angles, ká jọ gbé yẹ̀wò. Ká fi sàkún àwọn ará ilé gbé, sàkún àwọn ará òkè òkun, sàkún àwọn money transfer agents tó jẹ́ alágbàtà àti alàgàtà. Ká tún fi wò ó. Ká tún wá fi sàkún àwọn factors àti àwọn ìdí pàtàkì míì tí wọ́n kó ipa pàtàkì nínú àríyànjiyàn ọ̀rọ̀ yìí. Lórí ọ̀rọ̀ ìkóríta mẹ́ta tá a dé yìí, bóyá tá a bá gbé yẹ̀wò, àní níra wa sínú mọ́. Bóyá kò ní sí ìkùnsínú mọ́. Bóyá kò ní sí àjàkú akátá. Bóyá kò ní sí ọ̀tẹ̀. Kò ní sí odi láàrin wa. À lè gbọ́ra wa yé. Títí ìṣọ̀kan wa yóò lè já gaara. Ohun owó máa dálẹ̀. Fi ìdí òdodo. Àníṣe wàhálà, rìkíṣí, rìgímọ̀ àti ohun dáadáa, ohun ribiribi, ohun re tó wọ́n dálẹ̀. Ìrírí fìdí ẹ̀ hàn pé apá owó ò lè ka. À ń bọ̀sibọ́sí àwa ènìyàn. Àkíyèsí yìí fífowó ránṣẹ́ sílé àbí ká má fi ránṣẹ́ sílé. Bóyá ká gbé bùkátà wá àbí ká má gbé bùkátà lọ bá àwọn ará òkè òkun. Ó fìdí òtítọ́ ọ̀rọ̀ tó ní a kì í báni tan ká fani tan ya. Àti pé kì í jẹ́ bàbá tọmọ kó mọ́ làálàá. Ó tún fi ìdí òdodo òtítọ́ ọ̀rọ̀ owó ló ń jẹ́ mo mọ̀ rí. Òṣì ló ń jẹ́ ta ló bá tan. Wọ́n sì ní bàbá ta nìṣẹ́ wù kó wá wí. Ohun owó ìwúrò.
owó àpèkánukò tí gbogbo ayé ń wá. Tí wọ́n wo nkoko mọ́. Tó sì ń wó wọn mọ́lẹ̀. Gbogbo ẹ̀ àbálọ àbábọ̀. Kò sóhun méjì jọ̀wọ́ yìí náà lọ. Mo ṣe bí lẹ́yìn owó náà tán ni. Mo ṣe bí náwó mọ ohun tó ń wá. Náwó kì í ṣàpá. Mo ṣe bí yìí ló ń rà fúnra ẹ̀. Ọ̀rọ̀ yìí ó ti wá dọ̀rọ̀ ohun àṣeníyì náà là á ṣe é tẹ́ lọ́wọ́ àwọn aráalé. Láníyì ó ti wá di láńlẹ́tẹ̀ báyìí o lọ́dọ̀ àwọn ará òkè òkun. Àṣeníyì ó ti wá dàṣetẹ́pọ̀ àti wá tẹ́ lọ́wọ́ ara wa. Àti wá digbákòólẹ̀ lọ́wọ́ ara wa. Àwọn ẹlòmíì níbi tí wọ́n tẹ́ dé lórí ọ̀rọ̀ yìí, wọ́n di àtẹ́ni wọn ọdún bẹ́ẹ̀. Lórí kíni ọ̀rọ̀ yìí gba sùúrù o. Ibi tí ọ̀rọ̀ sì dé dúró báyìí ó ti di pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì. Ó ti di peculiar mess. Ó ti wà messy. Tó já sí pé ẹnìkan ló mọ̀ níbi tó wá dé dúró yìí níwọ̀nba ọgbọ́n ọmọdé mi àìtalẹ̀ abiyamọ. Mo wo sakún, mo wòye, mo wá rí i pé ọ̀rọ̀ yìí a lè fi wé ẹni tí ò bá rí òhò ẹni kí là ń farapamọ́ fún sí. Ọ̀rọ̀ yìí ó ti kúrò ní fífarapamọ́ torí mo róye pé fífarapamọ́ àwọn ará òkè òkun fáwọn aráalé tí wọ́n fi ìyà abẹ̀ pamọ́ fáwọn aráalé tó jẹ́ pé èyí tó dáa bẹ̀, èyí tó dùn bẹ̀, òun ni wọ́n ń sọ, òun ni wọ́n fi hàn wọ́n, kò jẹ́ kí wọ́n mọ̀ òótọ́ ọbẹ̀ torí wọn ò nà tán. Bẹ́ẹ̀ àwọn ará òkè òkun wọ́n kí ọwọ́ tó ń dùn wọ́n kì í baṣọ, ó wá ń gbèsè. Torí ẹ̀ ni mo ṣe ń bá wọn ké gbàjarè so that ẹ̀yin aráalé ẹ lè mọ ohun tó ń lọ. So kò ní sí pà ń farapamọ́ fúnra wa mọ́.
ó tó gẹ́ẹ́. Torí ìfarapamọ́ yìí kò tún nǹkan ṣe o, ṣe ló tún bà á jẹ́ sí ni. Aráalé á ní ará òkè òkun ò nà tán. Àwọn tòkè òkun àwọn náà ní aráalé ò nà tán. Ọ̀rọ̀ yìí ti wá di àtìlọ àtìbọ̀ tí ń pẹran jẹ. Ọ̀rọ̀ yìí ti di ìlẹ̀kẹ̀. Mo ṣe bí ìlẹ̀kẹ̀ mọ́jàlé mọ́jà ta, ibìkan ni ó ṣe àjà sí. Lọ́pọ̀ ìgbà ibi tó máa ń já sí kò kí ń ṣe ibi tó dùn mọ́ ẹnì kankan nínú. Kò sì kí ń ṣe ibi tí a fẹ́ kó já sí gan-an ló máa ń sábà já sí. Kó lè bá wa já sí rere báyìí, kó lè já sáyọ̀, kí àti ọ̀tún àtòsì yìí, kí gbogbo ohun tó pamọ́ àpàdé àlùdé ibẹ̀ tá bá ti mú kúrò, tí ò sì kọ́lọ́fín. Tí ò sì kọ́nu kọ́hàn kankan bẹ̀ mọ́. Ìtẹ̀síwájú máa wà, ìfẹ́ máa gbòòrò, ìgbọ́raẹniyé wa á yè kooro. Torí gbogbo ohun tó wà behind the scene tó ń lọ lábẹ́lẹ̀ tí kò hàn sáwọn aráalé, tó bá ti hàn sí wọn, everybody máa wá rí pé a ti mú ojú ajé kó nísọ̀. Tó ìhà tó bá wà wò ní kálukú ni wọ́n lè kọ sí. Nǹkan tó bá wá fẹ́ ṣe ó kù sí wọn lọ́wọ́. Èmi Àìtàlẹ̀ abiyamọ, mo fẹ́ mediate láàrin àwọn aráalé àtàwọn ará òkè òkun kó má bàa síjà mọ́. Lórí àkíyèsí yìí, àti pé bí ìjà ó bá tiẹ̀ wá wáyé, a jẹ́ pé lórí nǹkan míì ni. Táwọn aráalé tó bá ti gbá kíyèsí yìí, ó dájú pé kò ní sí gbọ́mi sí omi ò tó mọ́, kò ní sí súnkẹrẹ gbàkẹrẹ, gbogbo wọn á máa mú tọ́ ọbẹ̀. Tí àwọn ará òkè òkun náà bá ti tẹ́tí sí àkíyèsí yìí, gbogbo ibi tó bá nílò àtúnṣe wọ́n á ṣàtúnṣe. Gbogbo ohun tí ò hàn sáwọn náà kedere ló máa hàn sí wọn. Ní àtúnṣe á bá ṣe é ṣe nírọ̀rùn. Nìrọ̀rùn á bá dé bá aráalé, á dé bá wa ará òkè òkun. A lè ṣe àtúnṣe tó tọ́ tó yẹ láwọn aráalé.
Bákan náà ni àwọn agents tó jẹ́ alágbàtà àti alàgàtà láàárín aráalé àtàrà òkè òkun wọ́n á lè ṣàtúnṣe. Gbogbo wa à lè jọ ṣàtúnṣe. Ọ̀rọ̀ yìí kò sẹ́ni tí kò kàn. Ó ti wá di àrùn tó ń ṣabọ́yadé. Mo ṣe bí gbogbo ọlọ́ya ló ń ṣe. Ọ̀rọ̀ yìí ti wá di ìtàkùn tó so gbá, tó so agbè, náà ló ṣe légédé. Aráalé ni gbá. Money transfer agent àwọn lágbè. Àwa ará òkè òkun àwa lelégédé. Kò sì sí ìtàkùn kankan tó so gbogbo wa pọ̀ ju onísàn òbòjì lọ. Ajé onísàn, owó òwúrò. Kélédùà kó jẹ́ ká ní lọ́wọ́, ká ní lápò, ká rí ná, ká rí lò, ká rí fi ṣe ohun rẹ̀. Àkíyèsí èní, ó kàn mí, ó kàn yín, ó kàn wọ́n, ó jọ kọ gbogbo wa ni. Kódà àwọn intending aráàlú òyìnbó, àwọn ará òkè òkun ọ̀la, ó kàn àwọn náà o. Torí it's an ongoing phenomenon. Ẹni kàn ló mọ̀ o. Ẹni kàn ló mọ̀. Oníkálukú ló mọ bó ṣe kàn ún sí. Oníkálukú ló máa pa ibi tó ti bá òun. Oníkálukú ló sì mọ nǹkan tí àkíyèsí èní tó ti ná òun, tí yóò ná òun, tó fẹ́ ná òun, àti tó ń ná òun lọ́wọ́lọ́wọ́. Ẹ máa bá mi bọ̀. Ẹ má bínú o. Mo fẹ́ bi yín ni o. Fífowó ránṣẹ́ lé. Ǹjẹ́ ó yẹ tàbí kò yẹ? Torí tíbítíré ni o. Ká máa fowó ránṣẹ́ sáwọn èèyàn wa tó wà nílé. Àníṣe, ṣó yẹ? Àbí kò yẹ? Ọ̀rọ̀ àkíyèsí èní, irúwọ́ ògèrè wa ni. Ó ti di ìlú gbìrìpò, ọlọ́gbọ́n ló ń jó, àwọn ọ̀mọ̀ràn ni ó sì ń mọ̀ pẹ̀lú, tó já sí pé lórí ọ̀rọ̀ yìí kan náà, ọgbọ́n ọdún yìí, wèrè ẹ̀mí ni o. Torí ohun tó kọjú sẹ́nìkan
ẹ̀yìn báyìí ló kọ sẹ́lòmíì, ṣùgbọ́n wọ́n ti máa ń sọ pé ìrírí làgbà. Oríṣiríṣi ìrírí nírúwọ́ ògèrè wá. Ìrírí tibitire nídìí àti nípa ká máa fowó ránṣẹ́ sáwọn aráalé. Bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mọ̀ pé alágbàtà ló ń sọ ọjà dọ̀wọ́n fífowó ránṣẹ́ lé. Ẹni mẹ́ta ló kàn òun. Ẹni tẹ́ fẹ́ fowó ránṣẹ́ sí nílé. Money transfer agent àtẹ̀yin tẹ́ fẹ́ fowó ránṣẹ́. Ṣé ẹ rí àwọn money transfer agents tá a bá pe eré akọni àfidàlálẹ̀ gàrà. Kódà ipa tí wọ́n ń kó kì í ṣe kèrémí. Ẹ jẹ́ mọ̀ pé ó dàbí ẹni pé àwọn tí wọ́n dúró bíi alàgàtà àwọn transfer agents láàrin aráalé àtàrà òkè òkun ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀rọ̀ wọn máa ń dàbí